àti plead fọmọ yìí ti pẹ́ àmọ́ ó ń lọ sí oko ìparun tí wọ́n bá léèyàn lo oko ìparun kì í ṣe pé anybody ò lè bú Saheed o tó ti yé yín torí ọ̀pọ̀lọpọ̀ máa get ẹ̀ twisted but tó bá léèyàn lọ sóko ìparun ṣe mọ̀ pé lójú àwọn èèyàn tó yẹ pé o lè bá pò lórí ní music industry ṣe mọ̀ pé nígbà kan mo ti kọ́kọ́ jáde mo rí àwọn play kan tí bọ́bọ́ yìí play which I really love it but ẹ jẹ́ wá sọ ọkọ̀ fún yín mo rí Àgbànàkí wọ́n ṣe interview fún but Àgbànàkí tó ṣe interview fún yẹn wọ́n sọ òótọ́ ọ̀rọ̀ fún brother mi Àgbànàkí yóò ná a máa ń pé gbọ́n ni o à ń pé gọ̀ nǹkan tó dẹ̀ kọjú sí lágbájá ó máa ń kọjú sẹ́nì kejì ó yẹ kó jẹ́ pé ó máa try láti sọ fún nǹkan tó yẹ kó ṣe àti nǹkan tí ò yẹ kó ṣe ó ti yé yín but tí èèyàn bá ń búyàn ó yàtọ̀ sí tí èèyàn bá ń sọ pé ó fẹ́ bẹ̀bẹ̀ fún nǹkan ẹ bá mi ṣí àkíní kò ń ṣe nǹkan tó pẹ́ rárá tó bá búyàn ó yàtọ̀ sí pé ó bẹ̀bẹ̀ fún nǹkan number one nǹkan tí mo fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ gbogbo yín mọ̀ kí tó play ọ̀rọ̀ ẹ̀ ó wà ń bí o òun rè ọ̀rọ̀ ẹ̀ gangan ni máa play torí mo láwọn kan tó sọ wípé ṣé Saheed láhùn ó ṣe gbá kan ṣé kò yẹ kó fún ṣẹ́rí ẹ jẹ́ ká máa forí pípé máa dá sọ̀rọ̀ tá bá ti wà lórí íńtánẹ̀tì ẹ má jẹ́ ká kàn máa ṣe bẹ́ẹ̀ tọ́pọ̀lọ́ ẹ̀ ò pé number one Saheed Òṣùpá ò ṣe ọmọ àlè original ọmọ ọkọ Ọ̀yọ́ state ni born and raised in Ìbàdàn tó ti yé yín number one bọ̀bọ̀ yìí ó ti tàpá sí the whole Ọ̀yọ́ state in general tẹ́lẹ̀ wọ́n tún pé wọ́n bá sọ̀rọ̀ wọ́n ní kó bọ́ta kó wá bẹ̀bẹ̀ ó tún fi wọn pa níbi tí ń bá yín sọ̀rọ̀ yìí Portable ò ní kò ṣe apology kan tó dúró bó ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ máa advice Portable mo rí Ìjẹ̀bú náà Ìjẹ̀bú ní kó lọ láàárọ̀ wà láìtàláì kò ṣe pé mi ń ṣe Ọlọ́run o tí Saheed bá accept bọ́ yẹn lẹ́nu ọ̀nà ẹ̀ èmi gangan níjọ́ tó bá ti tó bú mi ní sọ̀rọ̀ kan mọ́ mo lè padà wá bọ́ta kí wá sọ fún Saheed bó ṣe tán ẹ̀ mo mọ̀ ó yẹ nǹkan tó yẹ kí n send message s'Òṣùpá ni tí Saheed bá accept bọ̀bọ́ ìmọ̀ ẹnu tó bá accept ẹ̀ nínú ilé ẹ̀ tó wá ń bẹ̀bẹ̀ tó ń lo ikó kan dẹ̀ mọ́ mọ́tọ́ yẹn kò sọ́kọ́ lọ́bẹ̀ ẹ máa gbọ́ o torí àwọn insult kan wà tó yẹ kó máa pass síyàn ẹ kọ́kọ́ gbọ́. wé ká máa yọ ká máa àṣejápa lẹgbẹ́ síkùn ẹ láwọn aláìwèrè yòówé ẹ̀kọ́ tèmi náà sáàmọ̀ wèrè ló bá dé mo ti wèrè bọ̀ ṣé wèrè tẹ́ ti ṣe ní sáìdì tí ó dìde sí yẹn wèrè tí ọgbẹ́dẹ òwe tó ń lo wèrè ó jì before àìjì ẹ sáwọn pé wèrè ọmọ eke yàtọ̀ sí wèrè àgbààgbà tó gbà ó máa dàgbà yá o wèrè tó lo bẹ́ǹsì wèrè tó lo chevrolet fújì. ẹ jẹ́ ń stop ẹ̀ láti wèrè tó lo bẹ́ǹsì wèrè tó lo chevrolet sórí Portable àwọn chevrolet tó ń lò yẹn ó lè jọ ìwọ lójú mọ́tò tí ò ń ṣe 2020 mọ́tò 2012 ó wá gbé ó kàrámù ẹ̀ bẹ́ẹ̀nsì ẹ̀gbọ́n kò ń ṣe 2022 ó kàrámù ẹ̀ ibẹ̀ yẹn kọ́ la fẹ́ lọ bọ́ ó láwọn ibì kan nù kí ni tó yẹ pé ó dàbí pé tó bá play ó máa ń dàbí copyright ni ẹ máa gbọ́ o bọ́ mi tiẹ̀ má dìnnà torí mi ò lówó tí mo fẹ́ gbà lórí kiri ṣé ń gbọ́. ẹ gbé bọ́lájì ọ̀gá ni pàṣọ ṣé pàṣọ kò yọ mí rí. ṣe rí ẹ̀yin tẹ́ ẹ bá tún ń play irú kíní báyìí ẹ jẹ́ kí n tún correct èèyàn ẹ má máa fi àwọn sound tí ó jẹ́ pé ó ní copyright irú eléyìí tó ń fi sábẹ́ yìí ẹni tó play track yìí náà ó bàjẹ́ because nítorí pé àwọn ògbówó lórí íńtánẹ́ẹ̀tì ní copyright wà ń bẹ̀ pẹ̀lú kíní tó ń dùn yẹn èèyàn ló ní òyìnbó òun fi kíní ẹ̀ ṣeré that is exactly nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú Portable pẹ̀lú Òṣùpá nìyẹn ṣé wọ́n mọ̀ yìí pé Portable ó bú ìlú Saheed Òṣùpá ó wá expect Òṣùpá kó àlá òun kó ń lò ó lè lo music anybody mi fẹ́ dárúkọ kó má dàbẹ̀ pa tó fẹ́ dá wa lálẹ́ ó lè pick ní any musician tó bá fún ẹ láyè but ẹni tó ń sọ̀rọ̀ yìí ò wùwà rere náà nítorí Saheed dákẹ́ but kò mí pé bóyá Saheed ò mọ nǹkan tó ń ṣe nítorí Saheed ń wò kò mí pé bóyá at least bó ṣe wà yẹn òun àti ọmọ Saheed ẹgbẹ́ náà jọ máa jẹ́ this is totally rude tá a bá rí ẹni tó ń sọ̀rọ̀ ń bíbá yìí pé kíni kan mo rí idiot kan mo ṣe comment ní ibì kan sí lónìí nígbà tí Saheed ń bú àgbàlagbà ó ní Saheed ń bú Saheed ò bú àgbàlagbà kankan ó ń correct àgbàlagbà ni bí ṣe wáyé tí n bá ṣe mistake kankan
wọ́n lè correct mi and I'm here to be corrected èmi máa sọ ẹ máa gbọ́ lọ o. Lámì mọ́mọ́ tó pọ̀ láì. Ọ̀gá wa bá gbà ẹni ọ̀gá ní bọ́ọ̀dì. ṣé ń gbọ́ Ẹ ń ṣe èrè ẹ̀yà tó kọ́ ṣé ń gbọ́ ṣé ń gbọ́ Èkó láwà ẹgbẹ́ ẹgbẹ́ fi mí sẹ́yìn. Tó ń gbọ́. Ṣé mọ̀ ń gbọ́ bàrà wọ̀ ní mí ni? ṣé ń gbọ́ Bàbá Tálá ló ń gbé kùn mi bó bá tiẹ̀ jẹ́ jápà lẹ́yìn gbé sí kùn. ṣé ń gbọ́. Mo rò gbórin ló ń bẹ níbẹ̀ ni. Nígbà kájọ máa ṣe copyright kájọ máa yọ lọ. Àti bàbá àtọmọ. Tẹ́bà ti dàmí mọ́mọ́ tọ́. Ẹyọ tí ń sọ́tọ̀ káyọ̀ tí ń sọ́tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀. Bá tiẹ̀ lọ. Má yọ bátìrì mi lọ. Ṣé gbọ́? Did you hear me? Please, Saheed Òṣùpá. Pasuma ò ṣe bẹ́ẹ̀. Bá a ṣe ń yọ lọ́dọ̀ yín la yọ lọ́dọ̀ Pasuma. Mo yọ bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dọ̀ Pasuma káàkiri. Wọn ò ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé Bálájí ṣe bẹ́ẹ̀ kọ́ ẹ ti fọ́kọ̀. 4 plus 4 na fọ́kọ̀. Ẹ ti fọ́kọ̀ bùjà ẹ. Ẹyin ta ní ká dá ìmọ̀ bàbà tọ́. Sẹ́yìn ni dáàdì mi ni. I don't know my surname. Yes na mi mọ dáàdì mi. ẹ̀yin náà ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ yìí ṣérú ọ̀rọ̀ tí èèyàn ń gba apology bọ̀bọ̀ yẹn lélẹ̀ KSO ó máa dùn mí gan o wàláì kódà ó máa dùn àwọn fáǹsì ẹ gan tó bá rí Portable lẹ́nu ọ̀nà ẹ àwọn tó jáde tán ṣe rí nǹkan kan tí kò ń yé yín ni pé ó pe èdè kan ó lóun ti sọ nǹkan tóun fẹ́ sọ náà ẹ má bínú number one kò mọ bó ṣe apologize tó bá ti mu kàná yẹn tó bá ti fẹ́ sọ̀rọ̀ gẹ́ẹ̀tì Portable ọmọ ìgboro làwa àwọn òun gbórí àmú sìgárì kódà mi ìbáyọ̀ mutí ṣe tó bá ti fẹ́ sọ nǹkan tí ò dáa á lọ gba nǹkan sára tó bá ti wá gba nǹkan sára á wá bọ́ta nǹkan tó wà lọ́kùn ẹ̀ tó fẹ́ sọ yẹn ẹ mọ̀ kó máa ń sọ wá ní ọlọ́tí ń sọ̀rọ̀ ní tó wà lẹ́nu ọlọ́tí tí ò lè sọ lójú ayé tó fi pamọ́ tó bá ti mutí á sọ so tí Portable bá ti gba nǹkan sára èrí kó máa kú kò ń ṣe ojú lásán and kò rí àwọn èèyàn láti advice ẹ̀ àwọn nǹkan kínkìnkín ló ń jọ ará oko bọ̀bọ̀ yìí lójú òun ló wá ń pe ó wá lẹ́nu ó pe Saheed ní ará oko ó dẹ̀ bú ọmọ Ìbàdàn ó dẹ̀ fẹ́ lo líríkì ọmọ Ìbàdàn nínú kíní ẹ̀ wá ní kó má yọ àwítán ló ń yáwó Portable you are a very stupid boy la máa pè é nítorí pé àwọn tó ń advice ẹ Òṣùpá dẹ̀ sọ o ó ní ṣe máa mọ ọmọ yìí wà nílé come ẹ máa gbọ́ máa fẹ́ kẹ́ gbọ́ bẹ́ẹ̀ tán o. Fans mi number 1 the song I drop. àwọn fans tí Saheed Òṣùpá bá wá kọrin sí tó sọ̀rọ̀ ẹ̀ di àwọn ará bí kan tí mi fẹ́ dárúkọ tí Saheed bá wá bọ́ta tó ní kí àwọn èèyàn lọ friend ẹ̀ ṣé kò mọ̀ pé fans Saheed tó wà ní àgbáyé ó kọjá rẹ́kẹrẹ́kẹ́ tó ń gbọ́ àwọn sẹ́ẹ̀tì ṣẹ́rí kìíní yìí mo wò bíi pé àwọn sẹ́ẹ̀tì Portable ló yẹ kó máa bá Portable sọ̀rọ̀ àwọn sẹ́ẹ̀tì ẹ̀ ló yẹ kó máa wà ní péjì ẹ̀ ṣẹ́rí àwọn nǹkan kan wà tó yẹ pé àwọn music kan wà tó yẹ pé táwọn èèyàn bá ṣe tí Jésù máa fi dé ẹ lè gbọ́ in another 10 years mọ́ onírú orin tiẹ̀ yìí kò lè jáde in another 10 years bọ̀ ṣẹ́rí tẹ́ bá rí èèyàn tó ń sọrú nǹkan tó ń sọ yẹn ẹ mọ̀ pé kò sí ọpọlọ lórí ẹ̀ ọpọlọ oògùn tó ń mu nǹkan tó ń ṣe kò jẹ́ kó mọ̀ ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ wá pé èèyàn wá ní àwọn kan wá ní illiterate ṣẹ́rí wọ́n ní disease ni kò ń ṣe gbogbo ẹni tó kàwé ló gbọ́n mo máa sọ kíní yẹn tá a bá sọ̀rọ̀ nígbà mi máa rẹ́ lómi á ní pé illiterate lọ́mọ ààrẹ mọ̀rúfin yẹn mo máa wò pé ṣó o kàwé tó mi torí tó bá gbé tá a bá lọ lè wé ń sìn nǹkan tó bá kó ẹ ní school ló máa mọ̀ ìyẹn ò ní pé o gbọ́n wọ́n kó ẹ ní school ni o tún wá lọ school bóyá mi ò lè lọ mi ò lè parí due to some circumstances kò indicate pé o ní knowledge jù mí lọ mo fẹ́ káwọn èèyàn máa mú ọ̀rọ̀ yẹn ẹ má gbọ́ o mo ń mú ọ̀rọ̀ ìwọ́nú ara wọn ni ẹ má gbọ́ lọ o torí kí wá parí ẹ̀. The title is not your title àwa lọmọ ṣàkóṣàkó wọn á nìyẹn tí òjú pé kórọ́ọ̀sì wà nù orin bridge wà nù orin hook wà nù orin verse wà nù orin ẹjọ ní just bridge I only use èmi lọkùnrin mẹ́ta in that bridge then I don't use your beat I'm in pain kílẹ̀ tẹ́fi ní kọ́ lọ yẹ orin mi tí mò ń dúró dowó ẹ̀ ẹ wá ní kọ́ jẹ̀sù take it down ta ni distributor yín okay now my distributor now dey tell. ṣe ní tó bá yẹ pé bọ̀bọ̀ yìí mọ nǹkan tó ń pè ní impersonation of music ni tí Òṣùpá ra jẹ́ kán yọ yẹn wàláì tí Saheed Òṣùpá bá sùn bọ́ yìí gbogbo nǹkan tó ní ní music industry ló máa fi ṣẹjọ́ torí kò mọ̀ yí pé tó bá di stage kan
tó bá àwọn ètò jùlọ wọn kò fẹ́ bá tiẹ̀ jẹ́ ni tí Saheed bá tó bá really fẹ́ bá ọ̀bọ ipò wàláì wọ́n máa bá ǹdẹ̀ pé kò ní kọrin mọ́ torí kò mọ nǹkan tó ń pè àwa promoter ni mí mo ti sọ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn nígbà táwa kéré tá a ṣì wà ní 20 tá a tẹ̀ tí ìwọ 20 láti ń promote orí la dẹ̀ fi ní experience ẹ ṣe máa rí i pé most time tí bá máa ń sọ̀rọ̀ mo máa dá sọ̀rọ̀ lórin ẹ tó bá fọpọlọ gbọ́ ọ̀rọ̀ mi ẹ mọ̀ pé I know what I'm talking about ẹ má gbọ́dọ̀ o. Me now say una don take that song down mo á lọ wo orí Spotify mi I check it myself mi ò rí orin ṣé ń bẹ́ ni àbí kọ́ bẹ́ẹ̀ yín tẹ́ bá ti ń ṣe bẹ́ẹ̀ stop ṣe bẹ́ẹ̀ o a gbọ́dọ̀ máa ṣòye lára yín o so ìjàpálẹ̀ gbé síkùn kò kí ń ṣorin ó kàn rò pé ikùn aláyé ẹ bá ń sinmi iṣẹ́ ilé ayé yìí àwọn èèyàn fẹ́ kéèyàn. ṣẹ́rí bọ̀bọ̀ this is a ṣẹ́rí kìíní highest insult ní ọlọ́run tó di kọ́ wàhálà ìjọ tí àwọn olórin ti ń kọrin rí wọ́n máa fi àṣà àti ẹ̀wà èdè ní wọ́n máa fi kọrin fún èèyàn yẹn kó fi set brain ẹ̀ tí èèyàn yẹn bá dẹ̀ gbọ́ orin yẹn á mọ̀ pé òun lòun náà bá wí this guy just go direct and mo rí Ìjẹ̀bú tí wọ́n ń sọ pé Ìjẹ̀bú má bínú o ṣe mistake o pé kó lọ bẹ̀bẹ̀ ní ìjọ́ kejì wà láìtàláì ẹni pé online mo ti sọ tí Saheed bá tó bá àlá o bọ̀ ó lè dáríjì o bọ̀ tí Saheed bá àlá o fúù yìí nínú ilé ẹ̀ wà láì kò síjọ́ tí Portable lè tún sọ̀rọ̀ tó bá tún bu mí ní dá sí mọ́ Saheed ò rán mi iṣẹ́ eléyìí o but as a fans tó tún wá jẹ́ brother mi tá a dẹ̀ súnmọ́ra ọ̀pọ̀lọpọ̀ ti text message mo dẹ̀ ti báyàn kọjá láàárọ̀ yìí gan tó ní ààrẹ ẹ̀yin là ń dóde kẹwàá sọ̀rọ̀ tó bá yá ẹ máa bó lórí burúkú yẹn bẹ̀rẹ̀ ẹ máa ṣe kíní kan àmú nínú mi ò ní time púpọ̀ àkùdà mi ìbá jẹ́ kí kíní ìbọ̀ tó bó ṣe ń gbóná yóò da ṣe rí ẹ mọ̀ pé each time tèmi bá ń sọ̀rọ̀ tó bá ní èèyàn lọ́ọ̀fù èèyàn ẹ má jẹ́ pa fún yín mo lọ́ọ̀fù bọ̀bọ̀ yìí mo máa fi ọ̀rọ̀ làǹdẹ̀ wọnú ọ̀rọ̀ yìí o máa fi ọ̀rọ̀ làǹdẹ̀ wọnú ọ̀rọ̀ yìí bọ̀tẹ́ jẹ́ kọ́kọ́ dá wèrè yìí lónà torí bọ̀bọ̀ yìí Ọlọ́run ní ṣe ń wèrè o torí mi náà bímọ but tí wọn bá rí ẹni káàmù bọ̀bọ̀ yìí the way tí bọ̀bọ̀ yìí ṣe ń ṣe ó kàn máa bàrà wọ ẹ̀jẹ̀ ni èmi ò bá bẹ̀bẹ̀ mi ò lè bá Portable bẹ̀bẹ̀ kankan mọ́ láyé ìjọ tó ti sọ̀rọ̀ tó ti bú odidi Ọ̀yọ́ tó bú gbogbo the whole Ìbàdàn tó jẹ́ pé olówó kékeré kan bá ẹ má jẹ́ ń sọ̀rọ̀ orí pé bá sọ̀rọ̀ torí ọ̀rọ̀ yẹn àtàbà wọn ní Abẹ́òkúta gan awọnú Ṣàngó níbi tó wà èmi náà dẹ̀ nílé lọ́nà ọbẹ̀ yẹn ṣé ní gbogbo àwọn nǹkan báyìí èèyàn gbọ́dọ̀ máa fi ọpọlọ ṣe ẹ má gbọ́ o. So if dem see say success don dey enter your way dem go wan block your way but dem no fit block my way. ṣé this song ijó ṣàkúṣàkù ìdí àmọ́ 10 songs tí mo fi yáwó ní last 2 years. orin ẹ tí wàá wà nínú orin tí mo fi yáwó káà tó máa ń forin yáwó dey play ìjókòó síbẹ̀ àwa ń fi orin tá a kọ a máa fi ń yáwó òun ni mo ṣe ń kọrin lójoojúmọ́. ṣé ń gbọ́. so náà ní ìta ló fẹ́ sọ padà inside 10 songs tí mo fi yáwó. nínú orin olórin. you say make dem take 1 song down. kò ṣe ní kan mú wálẹ̀ ṣé wọ́n ló ní ni. ta ló fẹ́ sọ gbèsè yẹn. ṣé bàbá ẹ ló bá kó brain papọ̀ ni. ọ̀rọ̀ wo ló fẹ́ kọ́ sọ ẹjọ́. music Spotify ẹ bá dá sí ṣé kò sí. ṣé ẹ gbọ́ kọ́ bá dá sí ṣé rí ẹ jẹ́ sọ ọkọ̀ fún yín. don't worry I don't use your beat. o lo beat yẹ but líríkì mẹ́rin tó yọ nínú orin ẹ̀ ò mọ bóyá tó ni. àgbà tí ó bá gbà ó máa dàgbà yà. ṣé ń gbọ́. àgbàlagbà tó ń ṣe lágbàlagbà tí wọn fẹ́ kí ọmọ inú wọn kọ́ jẹ́ wá ń fẹ́ yí kwánú. ṣé ń gbọ́. àgbàlagbà tó ṣe lágbàlagbà tí ó fẹ́ kọ́mọ inú ẹ̀ jẹun. tí ò bá sí pé mi ò fẹ́ bú àwọn tó ní kó lọ bẹ̀bẹ̀ yẹn ni. ẹ ní pẹ́ yí kwánú. ṣé ń gbọ́. ta ló ní kẹ́ yó mo máa pe lọ́yà mo máa ra àná máa pàdé kóòtù o. tí ò bá sí pé ìkà ò dáa ni wàláì tí bá pe Saheed ọba orin á ṣe nǹkan tí bá ní kó ṣe but nítorí pàwa náà bímọ adẹ̀fẹ́ kọ́mọ wá kọ́wọ́ tiwọn náà lọ sókè ní gbàdúrà kọ́mọ lọ́mọ lọ́lẹ̀ ẹ máa gbọ́ o kó tó di pé mo wá sọ̀rọ̀ làǹdẹ̀. Why did you remove my song? I only use bridge 4 lines inside 100 bars in your bars. mẹ́rin 4 bars. mẹ́rin yẹn lásán lè lómi fi ṣe rẹ́kọ̀dù. èmi ni mo write. nígbà kan tí rẹ́kọ̀dù wà ní 17 minutes 13 minutes. kò gbọ́ gangan ẹjọ́ lọ́wọ́ èmi lọkùnrin mẹ́ta yẹn mo kàn rọra yọ ni nínú pátá yín ṣé ẹ̀ fẹ́ káwọn ọmọ kéékèèké kan máa fi ń ṣe motivation ni kan fi ń gòkè. bọ́bọ́ yìí is not kì í ṣe pé bọ́bọ́ yìí ready láti. ṣẹ́rí ẹ jẹ́ kí Saheed sáré sọ òkú ọ̀rọ̀ síbi tí wàá kó bẹ̀. ìyàmọ̀dé yìí dà o.
wàláì. Ìyá ọmọdé ìdáhùn. Progress. Ṣẹ́rí kí n tó come back ẹjẹ́ ń fi sáárín. Ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ fáǹsì Lande ẹ bá mi ṣí àkíní sí màá padà fi orúkọ ẹ̀ sí. Àwa Mọ̀rúfù àwọn òun gọ̀ ọ́ torí mo rí pé olórúkọ mi ni. Tẹ́ ẹ bá lọ wo gbogbo Almaruf gbogbo àwọn tó ń jẹ́ Mọ̀rúfù yẹn báwọn bàbá wa ṣe ń pè nìyẹn but in Arabic word Almaruf ni the real name wa nígbà tí mo lọ wòwe Almaruf ni then ẹni tó jẹ́ obìnrin ẹ̀ ní Marufat tó ti yé yín bó ṣe rí èyí tẹ́ bá jẹ́ fáǹsì Lande tẹ́ bá súnmọ́ ẹ bá mi fi kíní ìṣọwọ́ sí pé èmi ààrẹ Almaruf olórúkọ ẹ̀ mo fẹ́ sọ fún ọ̀pọ̀lọpọ̀ ní mo rí sísá mi kan náà tó ní pé àwọn èèyàn ń bú Lande yìí pé wọ́n dóyàwó ẹ̀ pé ṣọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ yìí pé ìyàwó wọn ṣé wọ́n do mo wá ń dá obìnrin yẹn lóhùn pé ṣó wá fi ń yé wa sí pé gbogbo ìyàwó ilé ni wọ́n ń dóyàwó wọn ẹ máa sẹ́ẹ̀dì kọ̀rọ̀ yín mo dẹ̀ láìkí sísá yẹn tí mo sọ yìí mi ì rántí orúkọ máa ń sọ̀rọ̀ lórí àwọn obìnrin gan bóbìnrin ṣe ń behave ṣẹ́rí ẹjẹ́ ń sọ ọkàn ṣẹ́rí ẹni tó bá wo Lande tó bá ní Lande ò gọ̀ orí olúwẹ̀ ò pé ẹni kì í mú irú ẹ̀ wá mo wo fídíò kan lánàá báyìí mo dẹ̀ ń mirí ibi tí mo wà ọlá wípé ibi iṣẹ́ ni mo wà tẹ́ bá wo fídíò tí mo sẹ́ndì lánàá náà ẹ rí pé mo record ẹ ọlá wípé ibi ó ń ká mi lábẹ́ pé kó jẹ́ pé ilé ni mo wà ní èèyàn fún ìyàwó ẹ ní dọ́gì ẹ̀yin èèyàn tí mi bá correct ẹ sọ fún mi wà láìtàlà màá rí frame ọ̀rọ̀ mi later èèyàn fún nínú àwẹ̀ làwọn àbọ̀ bí ṣe máa lò èèyàn fún ìyàwó ẹ ní dọ́gì ó dẹ̀ bọ́ta ní life and direct ó dẹ̀ sọ ìwọ Lande ó tún wá lórí láyà ó tún lọ bẹ̀ ìwọ tó bọ́ta tó sọ pé àwọn ẹ̀gbọ́n tí wọ́n ń dọ̀bálẹ̀ fún wọ́n bá ìyàwó ẹ̀ sùn tó bá yẹ pé ọ̀rọ̀ ìyàwó ẹ̀ yẹn ó kẹ́ ẹ lára ni tó máa fi kú kò yẹ kó bá bàbá tí ṣe mọ́ kódà tó bá pè wá àti bàbá tí sí ṣò kò yẹ kó bá ṣe mọ́ pé ó tiẹ̀ sọ pé ó ń deny yẹn because a ti gbọ́ pé ó mọ̀ pé ìyàwó Lande ni but true ọ̀dà àbí kí lẹ́ sọ àbí true ọ̀dì àtẹ̀ǹdí ara yín yẹn ó ti wọ̀ wọ́n lára for somebody láti mọ̀ pé eléyìí ìyàwó àti dá Marigold gangan àwọn èèyàn ò sọ síbi tọ́rọ̀ wà o because lady Marigold yẹn gangan ni eku ẹ̀dá ó tán but ìyàwó Lande wá gọ̀ nítorí pé olóṣó big olóṣó àgbà ni kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe àwọn méjèèjì ò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa jáde lọ ṣe mo tún pa àbọ̀ lórí ọ̀rọ̀ Portable bọ̀ mo fẹ́ mú mọ́ but tá a bá wá rí anybody ní ọ̀dọ̀ tèmi ẹni tí orí ẹ̀ bá pé wọ́n á mọ̀ pé Lande gọ̀gàn okay ìyàwó ló ń pe o you can't call it a baby mama at the end of the day gbọ́ngbà tá à ń gbọ́gàn à ń gbọ́ pé wọ́n ní torí èmi sọ́ngbà ẹ̀ mú ní kó lọ ṣe DNA. wọ́n ní miss road ní Ọ̀tà mo sì ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ jẹ́ kí n mú kí wá ṣọ̀tẹ̀ ṣe rí Portable ọpọlọ tó ní ọpọlọ ayan ni ṣe rí wá rí Lande àwọn tó ń advice Lande wọn advice ẹ̀ dáadáa Lande my brother look here Mọ̀rúfù lórúkọ tèmi o ní kékeré mi ò gọ̀rí gbogbo àwọn Mọ̀rúfù ti dẹ̀ máa ń pàdé wọ́n máa ń mú lẹ́nu wọ́n dẹ̀ máa ń sharp nítorí pé tó o bá lọ wo Kùránì àbí àwọn àfáwà ń bí o kó ń sọ ìtumọ̀ nǹkan tó ń pè ní Almaruf fún ẹ olókìkí ni wá ẹni tó bá ń jẹ́ Maruf tó bá fi orúkọ ẹ̀ pamọ́ a jẹ́ pé nǹkan kan kọ́lọ́fín kan wà nú ọ̀rọ̀ ẹ̀ tó bá yẹ pé wọ́n ń wo Kùránì sọ ẹ́ ní ọjọ́ tán bí ẹ gangan wà látàlẹ́ ayé máa mọ̀ ẹ́ ibi tó bá ti sọ̀rọ̀ sí kódà tó o bá jẹ́ orí íńtánẹ̀tì tó bá sọ̀rọ̀ ayé máa mọ̀ ẹ́ lórí ti Lande nìyẹn ẹjọ́ tó lọ lọ́run ẹ wọ́nu Lande kò ní ẹ̀tọ́ kankan láti lọ sọ́dọ̀ bàbá tí mọ̀ o tún the same thing tó sọ o tún padà lọ bẹ̀bẹ̀ géènì ní ẹ wá náà ń parí ìjà ẹ ń sínwó ni ẹ̀yin tẹ́ parí irú ìjà yẹn èèyàn báyàwó èèyàn sùn tí o tún ṣe pé bóyá ó tiẹ̀ ṣe ní kọ̀rọ̀ àwọn mẹ́ta náà jọ wà nínú fíìmù yẹn instead òun gangan ló yẹ kó ó ti apologize lóòótọ́ baba tí don't get me wrong o mo pẹ́nu jẹ́ náà mú bọ̀ tó bá jáde fún mi ọ̀rọ̀ wà nílẹ̀ gan o ọ̀rọ̀ wà nílẹ̀ gan bọ̀ a kàn keep ẹ̀ ní àwọn nǹkan báyìí tíyàn bá tẹ bá ń ṣe nínú industry
kò ṣe nǹkan tó yẹ kí a máa ṣe nínú industry nìyẹn. No, it doesn't work like that. And somebody will tell me pé Lande ò gọ̀. Wọ́n pàdé anywhere tó ń bá ti pàdé mo fọlọ́run búra. Èèyàn á bá ìyàwó mi sùn, màá wá padà mọ̀ kí n má fẹ́ ìyàwó mi yẹn mọ́. Mi ò ní bá bọ̀bọ̀ yẹn ṣe mọ́ láyé tí màá fi kú. The reason ni pé Lande love ìyàwó ẹ̀, òun ló ba ìgbésí ilé ayé ìyàwó wọn yẹn. Kò bá ti jẹ́ kí woman olórí burúkú yẹn kó lọ ṣe òṣì ẹ̀ ń bò bí kó mu fúnra rẹ̀. Ó wá jẹ́ àwọn artist tẹ́jọ́ ń ṣiṣẹ́. Come on man, ẹ jẹ́ ká sọ̀rọ̀. Tó bá pàdé lẹ́niwẹ̀ mi ní kí mọ́. Wàláhì tàláhì, ẹni tó bá gbọ́ bí tó bá ní ọ̀rọ̀ tí mò ń sọ lórí ọ̀rọ̀ Lande yẹn ò dáa, a jẹ́ pé olúwa náà gọ̀ ni, ó dẹ̀ gbàdúrà fún mu. Èèyàn fún ìyàwó mi ní dọ́gì, ó wá ń expect mi pé mo wá pàdé ẹ̀ lẹ́niwẹ̀. Tí bá rí tó ń bọ̀ ń báyìí, màá gba bíbá ẹni tí bá rí pé tí mo respect ni. Tó bá wá jẹ́ ẹgbẹ́ mi ni, dóònà mi ní jà nítorí obìnrin, bọ̀ máa kàn wí pé màá kọjá rẹ̀. Tó bá ta sí mi, ìyẹn ni wàhálà lè dé. Tó bá sọ̀kò níbi tí mo wà, ó di problem. Tó bá yin nǹkan kan níbi tá a jọ wà yẹn, a lè fọ́ra wa lórí. Torí mi ní ta sí. Let's be realistic. Àwọn ọ̀pọ̀lọpọ̀ kọ́kọ́ wà dẹ́pẹ́ àwọn èèyàn ẹ kàn máa wò pé ẹ kàn máa mú ọ̀rọ̀ yẹn kàn máa wò pé ọ̀rọ̀ yín ò yẹ kó lọ bẹ́ẹ̀. Mo dúró lórí ẹ̀. Ṣé wá rí Portable? Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń bẹ̀bẹ̀ fún Portable, wàláhì tàláhì ràn bọ̀bọ̀ yìí lọ́wọ́. Ràn lọ́wọ́. Mo mú ọ̀rọ̀ ẹ mọ́ra wọn ni. Number one, wèrè tí Portable ti ṣe. Wèrè tó ti ṣe kì í ṣe nǹkan tó yẹ pé irú Òṣùpá lè gba bọ̀bọ̀ yìí láàyè nínú ilé ẹ̀. Kò yẹ kí Lande ṣe bẹ́ẹ̀ gbàgbé nítorí ojóbìnrin ni. Sorry, you are very sorry tó sọ yẹn, mi ò bú ẹ o, bọ́ nítorí ojóbìnrin ló sọ bẹ́ẹ̀ Lande ò gbọ́dọ̀ ṣerú ẹ̀. Kò yẹ kí Lande ṣe kíni, ẹ jẹ́ ká fi ọpọlọ gbé. Bó ṣe kó ṣe báwo, nítorí ojóbìnrin ló ṣe ń sọ̀rọ̀ yẹn. Ọkùnrin kan ò ní wà ní right sense ẹ̀ kó wá bíbá kó sọ pé nǹkan tí mò ń sọ yẹn ò right. Sister mi, ọkùnrin kan ò ní wà ní right sense ẹ̀. Olúwa Tóyìn, ọkùnrin kan ò ní wà ní right sense ẹ̀ kó bọ́ gbàgbé ń pa Islamic jẹ́ gbọ́ná. Kò sí nínú ìlànà Islamic, kò sí nínú ìlànà Islamic, bọ̀ ṣó wà nínú ìlànà Yorùbá. Islamic èdè elédè ni ẹ gbàgbé. Ẹ jẹ́ ká gbàgbé pé bóyá ó sọ á lórúkọ wọn wo Kùránì. So kò inú ìlànà Islamic yẹn náà fi ní kí òun bá ìyàwó oníyàwó sùn. Tóyìn má jẹ́ lọ́bẹ̀, I don't want to go far about that. Ọ̀rọ̀ tó sọ yẹn make sense sí mi. Mo fọlọ́run búra. Lọ́ fi ọ̀rọ̀ yẹn. Bó ṣe sọ̀rọ̀ yìí tó wá pé o ti marry lọ́ fi lọ́kọ ẹ. Tó bá jẹ́ oní my friend lọ́ fi lọ́kọ ẹ. Kò play show yìí pé ẹgbọ́n nǹkan tààrẹ Almaroof sọ. Bóyá wàá get ẹ̀ right because kò ṣe dandan o lè má fi bẹ́ẹ̀ get ẹ̀. Kò sí nínú right sense ẹ̀ láti jẹ́ pé ó bá pàdé ẹ̀ kó lọ. Mí ní kí. Ó ti dálé wọn rú mẹ́. Kò bá ti jẹ́ kó lórí burúkú obìnrin yẹn dálé ẹ̀rú fún ara rẹ̀ in another way. Orúkọ bàbá tí ò lè kúrò lórí kò lè kúrò ní picture ọgẹ́ bọ̀bọ̀ yìí. Ó máa wà nínú memory ẹ̀ ni ẹ kàn lè rí kó ṣe lójú ayé. But for me lọ́dọ̀ tèmi Lande ó ti tutù jù brother mi. Yeah. Ó ti tutù jù tó bá wáyé wá aago mi second number mi wà lórí bí call me má sọ fún ẹ bí Maroof ṣe ń behave. Àwọn nǹkan tó yẹ kó ṣe àwa tún máa advice ẹ gẹ́gẹ́ bí brother. Inú mi dùn kó sì ní bàbá láyé. Lande is a man. Ìgbà tí Lande jẹ́ ìmánu kan does it mean pé kẹ́nìkan kan máa báyàwó ẹ̀sùn. Get ẹ̀. Ẹ má sọ nǹkan tí máa bínú mi fẹ́ gbọ́ mi fẹ́ sọ̀rọ̀ ẹ mọ́. Ẹ má sọ àwọn ọ̀rọ̀ ẹ jẹ́ ká continue lórí ọ̀rọ̀ Saheed Òṣùpá because you people don't get it. Tẹ́ bá get ẹ ní onímọ̀ye ní 5, 6 and 9 ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n máa sọ pé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀. Tabájọ dó ta face ara wa tí bá kọ 6 9 ló máa rí. 9 ni wọ́n rí bọ̀ 6 lè mí rí. 6 tèmi rí yẹn ó correct lọ́dọ̀ tèmi. 9 tí wọ́n wò yóò correct lọ́dọ̀ tiẹ̀. But tó bá wá fi ọpọlọ tó bá gbé sí Lande ò ní right kankan láti kí. Ẹ gbàgbé. Ìjẹ̀bú, I understand you Ìjẹ̀bú, brother mi. God bless you. Ìjẹ̀bú, tí Ìjẹ̀bú bá wo kíní, tó bá wò mí dáadáa ó lè má rántí mi mọ́. Ó ti meet mi one on one. Kódà ó wà nínú yàrá pẹ̀lú mi. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí á ti lé ní 16, 17 years. Mo fẹ́ kí Ìjẹ̀bú mọ̀ kó mọ̀ pé ẹni tó ń sọ̀rọ̀ yòówù mọ̀ ó lè máa rántí. Torí ìgbà yóò dà pé mi ti ìdárùngbọ̀n mi sí báyìí. Ìwọ àti àbúrò mi Sanyẹ̀rì lẹ́jọ́ wá bá mi nígbà tí mo wálé á ti tó 17 years. Ní ọdún náà lọ́hùn tó bá pe Sanyẹ̀rì pé ààrẹ Almaroof sọ pé ẹni báyìí ẹjọ́ wá ni.
nígbà yẹn tẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iná yín jó bọ̀ díẹ̀díẹ̀ inú mi dẹ̀ dùn pé iná yín yẹn ó jó lọ sókè ni Ọlọ́run ní jẹ́ kẹ́ wálẹ̀ sórí Ìjẹ̀bú ẹ pé Portable direct 1-on-1 tó bá ṣe show fún is fine brother mi Àgbànàkí ẹ bá ọ̀bọ èso tọrọ o ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wo Portable tẹ́ ń filẹ̀ yẹn Portable máa padà ṣe nǹkan tí ò tọ́ ṣe mọ̀ pé nígbà tó lọ bá àwọn ọkọjà gbogbo alátúnbàjọba àtúnbà bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ tá à ń bẹ̀bẹ̀ nítorí pé the love we have for him nítorí orin tó ń kọ thank you jàre Gbọ́láhàn the love tó a ní sí tó wá òun náà mo sọ Ìjẹ̀bú ó wá pẹ̀lú Sanyẹ̀rì ó wá bá mi ní Sùúrùlérè bó ó ti pẹ́ sòṣùrì kéèsì Ìjẹ̀bú bá rí mi kó lè mọ̀ pé ẹni tó ń sọ̀rọ̀ yìí o àtijọ́ jókòó 1-on-1 ọ̀rẹ́dẹ̀ wá bá mi ní ìwọ àti àbúrò mi sórí Àmídà tí wọ́n bá máa parí ìjà kódà di ọ̀la ẹni pọ̀rọ̀ yẹn wọnú ara wọn ni ó yẹ kí Láǹdẹ̀ sì máa gbé mú sókè pé láyé òun gangan ló yẹ kó wá Láǹdẹ̀ wá kó wá bẹ̀ àbá accept irú ẹ̀ kó lọ bá nílé ẹ̀ àgbàlagbà ní dọ̀bálẹ̀ fọmọdé o bọ̀ àbúrò mi má bínú ó ti apologize but let me tell you ṣe rí ọ̀rọ̀ Portable tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ wo ìwà tí bọ̀bọ̀ yìí ń wù àwọn kan wá ṣe mọ̀ pé èèyàn àwọn kan bọ́ sí bẹ̀rẹ̀ wọ́n ní nígbà tí Òṣùpá tó ń bú àgbàlagbà mo mọ ibi tọ́rọ̀ yẹn lọ o bó ṣe fẹ́ gbọ́ Òṣùpá ò bú àgbàlagbà o Òṣùpá ń kọ̀rẹ́ ti àgbàlagbà ni gbogbo aláná ti gbà tí Saheed Òṣùpá àti Pasuma tó ń bẹ̀rẹ̀ sí ní búra wọn mo ti sọ fún ẹ̀yin tẹ́ ẹ bá ń dá sí ọ̀rọ̀ olórin ẹ kàn ń wéèsì táìmù yín ni ẹ ti rí pọ̀rọ̀ tèmi níbi experience Ọlọ́run fún mi ṣókí tí bá ti sọ̀rọ̀ ẹ báyìí ẹ máa kú òun bẹ́ẹ̀ ni àwọn kan tẹ̀ bàtí oṣù kẹfà ó sì ń po ọ̀rọ̀ yẹn lọ orí ọ̀rọ̀ Mohbad ẹ̀ kú òun bẹ́ẹ̀ dọ̀la ọpọlọ táwa fi ń sọ̀rọ̀ ó yàtọ̀ oníkálukú wa náà mọ nítorí pé onímọ̀ yẹn máa sọ mi pé táwa bá wá bí báyìí àwọn ò wá bí báyìí láti ṣe kíni láti wá dòdòwò anybody inú show mi tí mo ń ṣe lọ ní àná ní ìjẹta tí mo ṣe fún ọmọ obìnrin tó pèrè ní Princess Tóyìn Òṣàtọ́lá tó máa ń so ìrùkẹ̀rẹ̀ mórí yẹn mo kàn fẹ́ fi kíni ẹ̀kọ́ kíkọ́ mi ìfi bẹ́ẹ̀ ní tàbí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo kàn fẹ́ fọ̀rọ̀ ẹkùn máa padà o ẹ bá ń táàgì Sanyẹ̀rì Sọ̀gódàrè Elijah mo rí ẹ brọ́dà mi kò ní bàjẹ́ kò lè wá sọ̀yọ̀ ṣé yẹn lè wá tó bá wá sọ̀yọ̀ wá ná mo fi Ọlọ́run búra because ṣe ní nǹkan tá a máa ṣe fún bọ̀ yẹn mo ṣe pàbọ̀ kò ó ṣe pé wọ́n máa nà pa tó bá wá sọ̀yọ̀ tí bá wà níbẹ̀ tí bá rí màá ní kọ́ mu kọ́ so ọwọ́ ẹ̀ méjèèjì kọ́ so kọ́ wá fún ní bíi 24 stroke of cane irú yẹn tó a bá lọ sí police station 2 fight náà máa pè kò sẹ́wọ̀n ẹ̀ kò sí ẹ̀wọ̀n ọdún ẹ̀ tọ́lọ́pàá bá ní kí ló ṣẹlẹ̀ orí àgbàfin àdẹ̀báwí kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ tì mí mọ́lé 2 fight ní anywhere láti mọ̀ even lu òyìnbó 2 fight ní orí àgbàfin awakọ̀ rẹ̀ ti brain ẹ̀ ẹ mọ̀ táwọn ọmọ ṣáàtì gọ̀ àwọn ọmọ ṣáàtì gọ̀ gbogbo ilẹ̀ ti mọ̀ tó bá ti mú kànáà yẹn òun ò tí ì mú dé stage Koma Jones ṣó ti yé àwọn oògùn wọn wà lọ́wọ́ àwa náà kàn la máa fi sí wọn mú orí ẹ̀ máa pé lójú ẹsẹ̀ tó bá ti ṣátán ẹni wọn máa yé báyìí tó máa fẹ́ lọlẹ̀ wọ́n ń ṣubú o wọ́n ṣe fẹ́ gbọ́ tẹ́ ẹ bá ti rírú ọmọ yẹn lẹ́kọ̀ọ́ ẹ wá ọwọ́ ìṣẹ́ márùn-ún yẹn jẹ́ kó pé ẹ bá fún wọn gbanu o ẹ kó bò wọ́n níbí ìmọ̀ etí brain ẹ máa reset lọ́wọ́ kan ni nǹkan tí Portable need nìyẹn mo fọlọ́n búra ṣé wàá rí ọ̀rọ̀ tí mo ń sọ lórí ọ̀rọ̀ Ọ̀ṣuntọ́lá mo ti rántí orúkọ ẹ̀ dáadáa mo máa tó máa ń sọ owó ẹyọ tí mo sọ̀rọ̀ ẹ̀ ń jẹta mi ò bú o ọ̀rọ̀ kan wà tí mo fò nínú ọ̀rọ̀ yẹn which is ibi tí mo ti ẹ má bínú ẹ̀yin ará Ẹ̀gbá o ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ kọ́dọ̀ bí aláya gbogbo wa wọ́n ní Lísàbí wọ́n ló kógun lọ Ọ̀yọ́ Lísàbí ò kógun lọ sọ́yọ́ Lísàbí dìfẹ́ǹdì ìlú ẹ̀ nínú ìlú ẹ̀ ni gbogbo ẹ̀dá ẹ lọ wádìí ẹ lọ pa àwọn tó ń sọ ọ̀tọ̀ kọ́ sọ fún yín kí ló dẹ̀ fà á bàbá Aláàfin àwọn ọba Àjàgbó ó dàbí pé ọba kìnínní náà pé ṣé àólẹ̀ ni àbí kọ́run ọba Kòso ní ọdún yẹn Ẹ̀gbá ó yẹ kẹ́ ẹ mọ̀ because history tó dáa ni ibi tí Aláàfin lu awọ agbára dé nígbà náà tí obìnrin bá fẹ́ jábàálẹ̀ lẹ́gbàá ẹ screenshot àárí yìí torí mo mọ nǹkan tí mo sọ tí obìnrin bá fẹ́ jábàálẹ̀ lẹ́gbàá àwọn bàbá wa lu owó agbára débi pé wọ́n máa kó wọn Ọ̀yọ́ náà ti máa ń jábàálẹ̀ fún wọn kó tó má rì
ẹ lọ wádìí ọ̀rọ̀ tí mo sọ yìí prophet ibẹ̀ tó ti sọ̀rọ̀ yẹn bọ̀ kò yé yín pé ṣèbí Lísàbí dúró gbìjà rẹ̀ ó gbara wọn lọ́wọ́ Ọ̀yọ́. Lísàbí never step in Ọ̀yọ́ town. Lísàbí attack àwọn ará Ọ̀yọ́ tó wá bá wọn nínú ilẹ̀ Ẹ̀gbá wípé eléyìí ti tó ó tó gẹ́ alùbàtà kì í dárin ó dẹ̀ ṣẹ́gun wọn torí ìlú bàbá ẹ̀ ló wà bọ́rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn. So táwa bá ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá the history táwa ń sọ àwọn ò sọ history àgbélẹ̀rọ Wikipedia táwọn èèyàn kan tó ní kálukú kọ ṣe bẹ́ẹ̀ lọ́mọ Ọ̀yọ́ kan tó jáde tó ní orúkọ ọmọ ìlú mi God bless you mi ìrántí àbúrò mi yẹn ó sọ ó ní kọ́ lọ wo orí Google sìn wọ́n ti ń yọ orúkọ Aláàfin kúrò láwọn bìkan God so good inú mi dùn Ọwádé kábíyèsí o brother mi kàwé engineer tó kàwé tó péye ni so gbogbo ẹ máa wà corrected Ifẹ̀ àtọ̀yọ́ ò ní jà èmi Ààrẹ Almaroof ọmọ Ilé-Ifẹ̀ ni mi kódà wọ́n ti júwe ilé bàbá wa fún mi nílé Ifẹ̀ so kẹ́ stop sọ bẹ́ẹ̀ ẹ kàn bí àwọn eléwì tó máa ń bú àwọn ọba tó yẹ pé tó bá ti gbẹ́ ní Ifẹ̀ àtọ̀yọ́ wọ́n máa fi pa ni idiot Àjànàkú yẹn náà wọ́n máa fi pa ni gbogbo wọn báyìí wọ́n máa fi pa wọ́n máa fọ bàálù tiwa pa bọ́ eléwì tó wà lọ́yọ̀ kọjá bẹ́ẹ̀ o but nítorí pé kíni wọ́n ní respect wọn ní ever bú ọ ní láyé but ẹ lè wọ́ọ̀ṣì Aláàfin ìyẹn ti lọ but ẹni tí ò bá mọ̀ ní ìgbà yẹn ọ̀rọ̀ yẹn ni mo sọ rí pé mo ń mú mọ́ra wọn ni Lísàbí gbòǹgbò àkàlà kò ever kó ogun lọ sọ́yọ́ ó defend àwọn ọmọ ogun ẹ̀ nílùú bàbá ẹ̀ pé irọ́ ẹ̀ ní kóyàn kankan kó ń bì ó rẹ̀ ṣe kíni ó borí Ọ̀yọ́ nílùú bàbá ẹ̀ ni kì í ṣe pé kógun lọ ní Ọ̀yọ́ ó dúró pẹ́ ní time tó bá ti tó fẹ́ wá kó àwọn omidan àwọn ọmọge wa tó ń kó wọn lọ ń jábàá lé wọn lọ́yọ́ ni ẹ lọ ẹ béèrè tán ààrẹ ò kàn ń sọ̀rọ̀ I just don't step out kíkọ́ máa sọ nǹkan tí mi mọ̀ tẹ bá wá béèrè tán tó bá ní kò rí bẹ́ẹ̀ mú padà so ọ̀rọ̀ mi ò jù báyìí lọ Saheed Òṣùpá KSO ọ̀rọ̀ tẹ́mi máa sọ fún ẹ máa send kíní sí ẹ̀ ń sìn tí bá ti ṣe tó máa send ẹ̀ sí Saheed Òṣùpá mo fi Ọlọ́run bẹ̀ mo fi aganjú mo fi gbogbo òòṣà tó wà ní ilẹ̀ Ìbàdàn mọ́ Ọ̀yọ́ gbogbo Ọ̀yọ́ in general mo fi bẹ̀ tí wọ́n bá mú Portable wá bá ẹ ò gbọ́dọ̀ jó wọlé o tó bá fẹ́ ṣe bẹbẹ fún dúró lẹ́nu géètì kó máa bá sọ̀rọ̀ anybody ni mo sọ anybody ṣáàjà bọ̀ tó ló bú ẹ ó dẹ̀ kéré sí ẹ kódà Saheed Òṣùpá màá tún bẹ̀ ẹ́ gẹ́gẹ́ bí brọ́dà tèmi jẹ́ wípé kò tiẹ̀ má fún ọ̀bọ ilé sí o kò lè máa fún ní òye o kò lè máa jalẹ́gba bọ̀bọ́ síta kó o dárúkọ ẹ̀ ó pọ́nlé ni o torí ó kéré gan àwọn bíi àwọn boys ló yẹ kó jáde fún Portable is a very stupid guy kò lè gbọ́rọ̀ tí Jésù máa fi dé àwọn tó bá wá advice Portable ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ tètè ẹ yára ṣàṣà kẹ bá bọ̀bọ̀ yìí sọ̀rọ̀ nǹkan ṣe àdẹ̀fẹ́ kò gbọ́ ẹ wọ mi bọ̀ ọ̀nà tó ń gbà yí ògo parun ni ògo ẹ̀ ìgbà ó ní òní wọ mi pẹ̀lú irú situation yìí ó wàá rí gbogbo èèyàn bú ó wá ta sí Saheed Òṣùpá lẹ́ni ẹlẹ́ni Ọ̀yọ́ ìṣe bí wa bẹ nìkan kan Abíọ́dún lẹ́ni ẹlẹ́ni tó jókòó jẹ́ẹ́jẹ́ Saheed ó ń sọmọ àlè náà ìwọ lanu ẹgbàgbọ́ búbàdàn kó apologize dọ̀la ò ṣe rọ́dà mi ìkànnì ọgbọ́n olóṣọ yẹn ipe kó wá sọ̀yọ̀ mo sọ́ngbà yẹn mo ní tó bá ti rí ìyálé kótó tó bá ti lọ́bẹ̀ tó lọ dọ̀bálẹ̀ pé màmá ẹ má bínú tí màmá bá bọ́ ta pé gbogbo Ọ̀yọ́ ẹ dáríjì Portable mo jẹ́rìí ó ti tán kírú àwa ta tẹ̀ jọmọ màmá ìka má sọ kí ìyá ẹ kọ́ sọ̀rọ̀ lásán ìyálé kótó lọ́yọ̀ kó kọ́ sọ̀rọ̀ ìṣẹ́jú kan lásán ní kí màmá ní ẹ dáríjì wọ́n máa dáríjì ni kó wá lọ Ìbàdàn ó nídìí láti dọ́dọ̀ kábíyèsí Olúbàdàn àwọn ọmọ Ìbàdàn tó lẹ́nu ń bẹ̀ tó jẹ́ ògo Ìbàdàn tó bá ti bọ́ta tó bá ti sọ̀rọ̀ báyìí ó ti tán Portable ò mà bẹ̀bẹ̀ dé ní ìjọ tó tún bọ́ta ó bẹ̀bẹ̀ ó tún fi wọ́n pa àmìjàre kò níṣẹ́ mi tiẹ̀ náà Ọláìdé ó bẹ̀bẹ̀ ó tún fi wọ́n pa ẹjọ́ anytime tẹ́ bá ti rí show mi tó bá ti fly lọ́dọ̀ yín all I need is from you is share ẹ mọ nǹkan ṣe ní share tí mo ní kẹ́ share yẹn nítorí pé mo fẹ́ káwọn èèyàn máa gbọ́ àṣàyàn èdè Yorùbá mo fẹ́ káwọn ọmọ wa máa sọ èdè abínibí Amẹ́ríkà ni mo wà bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo wà nílùú Washington DC
tí n bá bọ̀ tánú lé mi sìn para tí n bá start mọ́tò mi mo ti bẹ̀rẹ̀ òyìnbó ní nǹkan mi ta fẹ́ sọ ó ní mo fi ń sọ fún àwọn bàbá wọ pé ṣé ẹ fẹ́ kí àṣà parun ni tẹ́ ẹ bá ráwọn ọmọ Ọ̀yọ́ tá a bá ń ṣe mítìn kó mo fi kíní yẹn sọ láàrin kan lé ní mi ní sọ tá a bá ń ṣe mítìn kólóbó tẹ́ ẹ bá ráwọn ọmọ Ìbàdàn tá a bá ń ṣe mítìn kólóbó òyìnbó yìí ni farafara bí ẹ pa wò law school mo dẹ̀ máa ń tẹnumọ́ kíní kan alọ́léèwé jura wa lọ ni o wàláì akàwé jura wa lọ ni o kò dẹ̀ sẹ́ni tó ka Cambridge Ìjẹ̀bú ti forí kó jábì lọ́dọ̀ tẹ kọ́pọ́débó ti bu àbí jẹ́ kí n rí send ẹ̀ sí second number mi tó wáyé pé nǹkan tí mo lè sáré play káwọn èèyàn tó rí ṣé Ìjẹ̀bú tó tún gbìjẹ́ tó ní kó lọ bẹ̀bẹ̀ nìyẹn àní bọ̀bọ̀ yẹn ò lè gbọ́ náà bọ̀bọ̀ yẹn ò lè gbọ́ náà láyé tí Jésù máa fi dé kò lè gbọ́ náà àti advice kò lè gbọ́ náà bọ́ ibi tí mò ń lọ no send ẹ̀ sí second number kò wá síbi ó jẹ́ kí n wò bóyá wá bẹ̀ torí máa sọ fàlàjà mo ní mi no kò wá bẹ̀ 202 855 1748 internet number mi ni tẹ́ ẹ bá ní anything tẹ́ ẹ fẹ́ bá mi sọ tẹ́ ẹ fẹ́ ká fi ṣètò tí mo lè sọ lé lórí +1 mi ò fi bẹ́ẹ̀ wo +1 202 855 1748 ṣe ti gbọ́ mi mo ti rí +1 tẹ́ bá ti fi plus síwájú ẹ̀ +1 202 855 1748 online number mi nìyẹn ẹ pè mí sórí ẹ̀ ẹ já gbọ́. Hello Ìjẹ̀bú ẹ̀gbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò kàn yín o. jẹ́ ń gbọ́. ó ti yẹn kò kàn yín ọ̀rọ̀ tó màtá tó wà nílẹ̀ yóò ti kàn yín o. tẹ́nẹ̀ ń dábàá ń pé ẹ pa láṣẹ. ẹ má wọrí ẹ̀dígbà pé kọ́ bá ní mí ni ẹ mọ̀ kọ́ tá à ń ṣe kò kàn yín o. jẹ́ ń gbọ́. ó ti yẹn. ṣe tún gbọ́. dárútú lẹ̀ ẹ̀yin tó ẹ̀kẹ́tẹ̀ tó kó yá àlàyé ẹ má bínú ọmọ yín ni o. ẹ tún fẹ́ fi kún ni ẹ fẹ́ dákun ni ẹ mọ̀ kọ́ tá à ń ṣe ẹ sámọ̀ pé mi ò gbàgbó ẹ sámọ̀ pé à ń kan. Ọlọ́run ọba o ṣe rí i pé àáfàá sọ̀rọ̀ òjò kù ní o máa pe òṣùpá ò lè dá lóhùn láyé àwọn ọ̀dà ẹgbẹ́ ẹ̀ mọ dìmánà yẹn àtijọ́ jókòó òṣùpá ní ó ní Almaroof ẹ mọ̀ yí pé táwọn èèyàn bá ń bu yín ó ní tẹ́ ẹ bá ti wo kọ́mẹ̀ntì èèyàn yẹn ẹ wá kílìkì sórí píkṣọ̀ ẹ̀ tẹ́ bá ti wá wò ó tẹ́ ti wò ó ẹ ti rí pé kò ṣe tẹ́ lè dá lóhùn bọ́ẹ̀ tó bá gbé dání tẹ́ rí pé ilé ìjọ ẹni tí wọ́n lè fúlé sí ó ní irú wọn ni kẹ́ máa reply comment wọn. èyí náà gbọ́ o Ìjẹ̀bú tó ṣe advice ẹ̀ lánàá rè o ṣé ń gbọ́. Hello Ìjẹ̀bú ẹ̀gbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò kàn yín o. ṣé ń gbọ́. ó ti yẹn kò kàn yín ọ̀rọ̀ tó màtá tó wà nílẹ̀ yóò ti kàn yín o. tẹ́nẹ̀ ń dábàá ń pé ẹ pa láṣẹ. ṣé ń gbọ́. ẹ má wọrí ẹ̀dígbà pé kọ́ bá ní mí ni ẹ mọ̀ kọ́ tá à ń ṣe kò kàn yín o. ó ti yẹn dárútú lẹ̀ ẹ̀yin tó ẹ̀kẹ́tẹ̀ tó kó yá àlàyé ẹ má bínú ọmọ yín ni o. ẹ tún fẹ́ fi kún ni ẹ fẹ́ dákun ni ẹ mọ̀ kọ́ tá à ń ṣe ẹ sámọ̀ pé mi ò gbàgbó. ṣé ń gbọ́. ẹ sámọ̀ pé à ń kan náà ti gé tí mi lọ mi gbọ́ ọkàn ọ̀rọ̀ owó nìkan ló bá mi ò ẹ̀gbọ́n mi ò gba ṣíṣí lọ́wọ́ yín rí o ṣíṣí yóò jábọ́ sí mi lọ́wọ́ rí ẹ láhùn. ẹ̀gbọ́n mi ò ẹ sámọ̀ pé mi ò gbọ́ báyìí mo jẹ lára yín máa expect báyìí gé sílè kan àbí eyín kan tiẹ̀ ti bọ́lẹ̀ lára yín rí màá sì fi hàn expect yín ẹ yọrí ẹ tẹ orí náà advice náà lẹ̀ ń fún mi. ṣe ní bọ̀bọ̀ yìí. People, my name is Olatayo Amokade, aka Ìjẹ̀bú, aka Ọmọba Fúnbi. ṣe ní bọ̀bọ̀ yìí nǹkan tó ń ṣe Portable bó ṣe máa sọ pé olórin alágbe ni ṣe rí alágbe Portable ó ti kọjá level pé ó ń kọrin àwọn èèyàn alágbe ni olórin gẹ́gẹ́ bá yẹ mọ̀ láti lẹ̀ eléyìí ti kúrò nínú alágbe ó ti di ẹ̀rọ ọ̀fọ̀ ẹ̀ this boy ó nídìí láti jẹ́ pé kán set up kán fún ní factory reset Ìjẹ̀bú tó tún gbìjẹ́ pé òun pa aláṣẹ ló ń bá wí yẹn ṣérù yẹn làá máa sọ Ìjẹ̀bú tó súnmọ́ la máa sọ ó possible kó ní kò kàn yín o ó possible kó ní àdá àdàmọ́dún kò kàn yín o àbí kò bu èmi tẹ̀ ń dúró dé torí bí ṣe máa sọ máa wò pé tí kò rí kíní mi kò tẹ̀ bú èmi náà
torí ọ̀rọ̀ ẹ̀ pọ̀ lẹ́gan ọ̀rọ̀ ẹ̀ pọ̀ lẹ́gan. Portable ayé bọ̀bọ̀ yẹn ó ti sún sóde àrẹ gbàdúrà káyé ẹ bàjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá rí ẹ̀yin tẹ́ ẹ máa ń gbé ṣóò mi mo credit yín o bọ̀ ká ṣọ́ra o nítorí pé èmi náà mo mọ nǹkan tí wọ́n ń fowó ṣe tá a bá tiẹ̀ ní ìdí ẹ̀ à fún fans bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo mọye àwọn tí mo ti fún ní owó àwẹ̀ tó send message sí mi Ọlọ́run ló nìyẹn mo mọ̀ọ́mọ̀ fẹ́ má ṣe tèmi sí ìta torí ó máa pọ̀ jù nǹkan tí mo lérò lọ ṣó ti yé tèmi náà bá gba $200 tí n bá ṣe $200 that is $340,000 $200 àṣẹ lẹ́ni yes that is 300,000 tí n bá gba 200 thank you very much mo rí kíní yẹn tí n bá gba $200 lórí anything God bless you brother mi sister tí n bá gba $200 lórí anything tí n bá ṣe màá gba 300,000 ó kéré jù tí n bá wá bọ́ta tí mo bẹ̀rẹ̀ sí ní pín 300,000 ní 10,000 ibi tó bá dé tí mi bá ti fún àwọn èèyàn mọ́ àwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí ní máa bú àwa wípé ẹ̀bí yín lẹ̀ ń fún lówó ẹjọ́ tó lọ́lọ́ ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká kọ́kọ́ máa think ẹ jẹ́ ká máa think ká tó máa fi kọ́mẹ̀ntì lẹ̀ ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ tiwa ká fi dínà jẹ lòmíì ṣẹgbọ́n mi bí mi ò rí jù bẹ́ẹ̀ lọ ọ̀nà jẹ́ wa ẹ má jẹ́ máa fi dínà lòmíì ẹni tó bá ń ṣòro lórí íńtánẹ́ẹ̀tì kò sí nǹkan kan tó fẹ́ gbà lọ́wọ́ yín mi ò bọ́ sórí íńtánẹ́ẹ̀tì láti wá fún yàn lówó àwọn tó ń send message sí mi ẹ tí mo fún ní 5,000 wà ẹ tí mo dẹ̀ fún ní ayẹ̀sẹ̀ náà ní 10,000 bó bá ṣe bá ni tí mi ìbá dẹ̀ ti ní náírà lọ́wọ́ mo lè sọ pé mo sọ́ọ̀rì tí bá ní náírà àkáǹtì mi mo ti fún èèyàn bíi 4 lówó mọ́jú àárọ̀ yìí àná èèyàn 2 láàárọ̀ yìí mo ti fún èèyàn 4 lówó kì í ṣe pé mo fi ń ṣègbéraga wọ́n ní ká máa tẹ́lẹ̀ mo máa bọ́ ta àmà ní káwọn èèyàn máa no but tí wọ́n bá tá a bá ṣe ẹjẹ́ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní ba ìlú Yorùbá jẹ́ o Ọlọ́run dẹ̀ ní ba gbogbo àwọn ọmọ Yorùbá jẹ́ bọ́ gbogbo ẹ̀yin sísítà mi àti brọ́dà mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àṣà Yorùbá ni ẹ má jẹ́ ó parun ẹ jọ̀ọ́ àti fẹ́ káṣà wa parun agídí la fi ń bá ọmọ sọ àwa tá a lọ́mú lu òyìnbó gan mo máa ń regret pé kí ló tà tún wà lé mo dẹ̀ ń try mo ń try possible best mi pẹ̀lú àwọn ọmọ mi mo ń bá wọn sọ́dẹ̀ ń gbọ́ wá sí nǹkan. how is this Ayọ̀lá tó pè mí ṣé èèyàn yẹn ò rí pé mo ń ṣe live lọ́wọ́ ni but mo dẹ̀ ti stop calling me please mo fi nọ́mbà lẹ́yìn sìn ó ń pe messenger why you calling me èdè abínibí wa ó wà very very important gan èdè abínibí wa ẹ má jẹ́ káwọn ọmọ wa sọ èdè nu tírú àwa yìí sọ ó máa ní tàbí ẹ pé irú wa yìí náà máa lọ àsìkò ní ìyá tó bí ìyá mi bàbá tó bí ìyá mi wọ́n ti lọ ìyá tó bí mi bàbá tó bí mi àwọn náà ti lọ tó bá yá èmi náà máa lọ pẹ̀lú ìyàwó mi ọlọ́njà pé àwọn ọmọ wa ló máa kù tó bá kú àwọn ọmọ wa ọmọ táwọn náà máa bí àwọn ọmọ wa yẹn náà á lọ ọmọ tó bínú àwa ọmọ tó tún bínú à lọ ọmọ tó bínú àwa já rò bẹ́ẹ̀ tó bá wá yá àwa pa èdè Yorùbá yà á parun àyà èdè lédè Arabic àyà èdè lédè òyìnbó èdè méjèèjì yẹn ó wá jẹ́ nǹkan kan tó yẹ pé ó wà lára nǹkan tó ń da Nàìjíríà rú but gbogbo wa àlájú ẹni pé má sọ fún mi pé mi ò gbóyìnbó but guess what òyìnbó mo fi ń communicate níbi iṣẹ́ mi wọn ò dẹ̀ níṣẹ́ hàn án torí èmi náà ti follow direction wọn wípé wọn mo sọ yẹn máa ní I don't understand what you talking about wọn ní sọ láyé nítorí pé mo máa put òyìnbó mi tí bá dẹ̀ sọ ọkọ̀ wà tó máa ní pé this is British English wọ́n love ẹ̀ gan mi wá lè ti torí ẹ̀ kí n máa rọ àwọn. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Kí ló wí?
Drive TV, driving you around the world.